èyí tó ti fi kò lè parun láéláé. If the people of Irese fails to carve new calabashes, what has already been etched can never be erased. Your Imperial Majesty, Ikú, Bàbá, Yèyé, Aláṣẹ, Èkejì Òrìṣà, Oba Abimbola Akeem Owoade, Lowetu the first, Aláàfin Ọ, our revered royal fathers, in your Majesty entourage, our esteemed chiefs, elders, and sons and daughters of Ộrànmíyàn Kingdom, the distinguished ladies and gentlemen, and member of the press too. It is with heart, it is with heart brimming with ancestral pride and deep gratitude that we welcome Your Imperial Majesty to Irese, a land of merely known by name, but defined by the weight of heritage it carries. The ancient soil, known across Yoruba land as the cradle of Ộrànmíyàn, final rest received from Majesty's royal feet today as a fulfillment of destiny and reconciliation to a divine lineage and a divine. Your Majesty, your royal feet today as a fulfillment of destiny and a reconnection to a divine lineage. Your presence here, Kábíyèsí, brings not only joy but spiritual validation. For you are not just the 46 Aláàfin Ọ, you are the living embodiment of sacred counts whose foundation was laid by the mighty Ộrànmíyàn, sons of Odùduwà. From Ộrànmíyàn to Ṣàngó, from Ṣàngó to Abiodun to Atiba, and from the legacy of Ọba Lamidi Adeyemi Kẹta, your enthronement continues the timeless journey of a people and their crowns. Your visit today echoes across the century, a return of royal essence to its ancient source. This land of Irese is no ordinary community, where a kingdom seated in both antiquity and promise, strategically positioned midway between Ògbómọ̀ṣọ́ and Òṣogbo. Oko lies on the shortest and most direct route connecting two major economic zones of Yoruba land. With a population of over 50,000 people and more than 10,000 households, Oko plays host to a thriving commercial market that comes alive every 5 days, a testament to our people's spirit of enterprise. We are a proud people, traditionally known for the cultivation of okra and garden eggs, as well as the intricate art of calabash carving, which continues to reflect the creativity and cultural identity of our ancestors. Oko Irese stands as the largest single community in Surulere local government area and serves as the headquarters of Surulere South Local Council Development Area. We are a community of learners and builders. With 4 public schools and over 25 private schools, nurturing the minds of the next generation. Our commitment to health and safety is unwavering, as evidenced by the presence of multiple health centers, notably the recently inaugurated Lautech Teaching Hospital Comprehensive Health Center, a shining example of advancement in healthcare. Our people sleep in peace, thanks to a full divisional police office, a civil defense post, and a well-equipped Àmọ̀tẹ́kùn security base.
Amotekun security base, safeguarding the lives and livelihood of our people. Financially, we hold a record that speaks volumes. Since 1985, we have been home to a fully operational branch of First Bank of Nigeria, making us the only community outside Ogbomoso in this region with such a long-standing banking presence. We are not only strong in tradition, but thriving in commerce and enterprise. Our sons and daughters, both home and abroad, continue to excel in politics, business, academia, and technology. They carry Ogo in their hearts, and through their successes, they leave the banner of this kingdom high. Yet, as referred by Samuel Johnson, it is not a fallacy. It is clearly written. So today, you are on your you came to your second home, and we people will see so, and we believe in your leadership, and we believe your leadership will take us to the next generations. Ọlọ́run á fún yín ṣe gbogbo ọgbọ́n tẹ́ nílò láti ṣàṣeyọrí. Kábíyèsí, Olúwa fún yín ṣe. Ẹ ṣé púpọ̀. A dúpẹ́ pé ẹ wá sí ìlú. God bless you, sir. Thank you so much. Aláàfin ló nìkan ìgbà tí Órànmíyàn adé ó bí ọmọ méjì ìzálẹ̀dẹ̀ Ọ̀yọ́ ó bí dàgbà jùwọ̀n ó bí Ṣàngó ọwọ́ ní pé wọn ọ̀rẹ́ mi tí wọ́n bí sáàfin bàbá mi ló tù ú fẹ̀ ẹ jẹ́ ìzẹ́rì padà lọ. Àfáà àti pásítọ̀ tó wà ní ìjókòó yìí ẹ ṣé gan ni o ẹ kú àyẹ́sí ọlọ́mọ túbọ̀ wọn tẹ̀yìn síwájú. Mo kí gbogbo àwọn ọmọọba náà tó wà ní ìjókòó pẹ̀lú àrẹ̀mọ ti ìlú Ògbò táwọn náà ti wáyé ojú síbi ẹ ṣé gan mo dúpẹ́ o. Mo kí gbogbo ọmọ ìlú Òkò lọ́kùnrin ni o lóbìnrin ni o lọ́mọdé ni o lágbà ni o ẹ ṣé gidi gan ni o. Ìlú Òkò ní bàjẹ́ o iwájú iwájú ọ̀pá ibi tí ìlú Òkò mọ rí sí o. Gbogbo ohun tẹ́ bá ti ń dáwọ́lé náà yóò mọ ìwé rí sí rí lásìkò pẹ̀lú. Gbogbo ẹ̀yin ìṣòro ọba náà àti gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe mi ò fojú fò yín o. Ikú àbáyéyé ọba láti bọ́ bá jẹ olórí ọba lẹ gbogbo Yorùbá. Àgbọ̀ ni o àti ti oníṣẹ̀ṣe gbogbo yín pátá mọ̀ pé mi ò lólódì kan ẹ ṣé gidi gan ni. Wíwá tá a wálé ní inú mi dùn gidi gan ni. Téèyàn bá ń gẹṣin nínú mi kò lè kúnṣẹ̀. Kò sí àpọ́nlé kan tó lè jù báyìí náà lọ mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan ni. Níjọ́ náà lọ́hùn tí kábíyèsí olóko tí wọ́n wá sí ààfin wa wọ́n ní àwọn fẹ́ kí n wà ńbẹ̀ wọ́n wá fi ìjókòó yẹ wọn sí nípa títí ìfilọ́lẹ̀ títí ọsibítù
LAUTECH hospital tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí. Ẹ má bínú àlèwájọ́ yẹn torí pé àwọn nǹkan míì wà àtúnṣe àwà l'Àbújá ní ọjọ́ náà torí ẹ̀ la fi lè wá. Wọ́n á tún fi dájọ́ fún kábíyèsí olóko pé ní àṣẹ Èdùmàrè o pé lẹ́yìn ìgbé tábà ti kúrò l'Àbújá o á wà kí àfi wá lọ́jọ́ ìdí. Mo dúpẹ́ gidi gan. Ìlú àbáyọ̀yẹ. Ẹ ṣeun gidi gan. Lára àwọn nǹkan tí mo kàn rí ni pé ìlú Oko jẹ́ ìlú tó jẹ́ pé àwọn èèyàn máa ń fàyàn mọ́ra. Ìlú Oko jẹ́ ìlú tí ìfẹ́ wà níbẹ̀. Ní àrídájú tábà wo gbogbo ojú ọmọ oyè àmì gbogbo àwọn ìjòyè, gbogbo àwọn ọmọ ìlú àti gbogbo àwa tá a wà níbí, wọ́n hàn lójú wa pé a nífẹ̀ẹ́ kábíyèsí wa lọ́pọ̀. Ẹ ṣe gidi gan ni. Tí náà ní bàjẹ́ o, ìlú Oko náà ní bàjẹ́ láṣẹ ìdúró. Lásìkò kábíyèsí olóko náà, ohun mèremère yóò mọ wọ̀lú Oko. Ajé ńlá yóò mọ wọ̀lú Oko. Ìlú Oko yóò mọ ní lọ síwájú láṣẹ ìdúró. Ẹ ṣe gidi gan ni. Nípa títí juice factory tí wọ́n sọ náà, nípa pé bí ṣe bá gómìnà sọ̀rọ̀, bí gómìnà ó ṣe wá bá wọn ṣe àwọn nǹkan tí wọ́n ṣe tí iléeṣẹ́ náà tí ó fi di pé wípé yóò mọ̀ ṣiṣẹ́. Fi ń dá yín lójú pé ìgbà gómìnà sọ. Láṣẹ Èdùmàrè yóò gbọ́ràn sí wa lẹ́nu náà ni. Ẹ ṣeun gidi gan ni mo dúpẹ́. Ìmọ̀ràn mi wá ní fún ìmọ̀ràn tí mo ní fún gbogbo àwọn ìjòyè àti gbogbo ọmọ ìlú Oko ní wípé mo ń pa láàárọ̀ àfún pé mo fẹ́ kẹ́ bá mi fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí Oko. Ṣé bá rí pé kí ìlú Oko kó bá lè ní lọ síwájú, iléeṣẹ́ bá lè wọlé, iléeṣẹ́ ńlá àti ohun kan mìíràn kó bá lè wọ ìlú Oko, gbogbo yín ẹ ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí olóko náà. Wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan gbẹ́rù lórí. Pé tẹ bá ṣe bẹ́ẹ̀ lágbára ọgbọ́n náà, ìlú Oko yóò mọ̀ ní lọ síwájú. Ẹ ṣeun gidi gan ni. Mo tún wá ń dúpẹ́ náà lápapọ̀ pé ẹ ṣe gan ẹ kú ìfẹ́ o. Gbogbo àwọn tí àjọ wa tajọ kọ́wọ́rìn wa náà, àwọn lọ́balọ́ba ní o. Gbogbo náà àwọn náà ń dúpẹ́ náà pé ẹ ṣe gidi gan ni. Ẹ kú àlejò wa o. Báyìí lámọ̀rí àmì rí báyìí. Wọ́n ní ọwọ́ apá òfin ká orí, àtẹ́lẹsẹ̀ kí ń ká ọ̀nà. Ọwọ́ ayé ò ní ká ayé o. Gbogbo ọjọ́ bá ti di àwọn nínú Oko náà ní wọ́n yọ sí fún ẹ̀tẹ́bàdẹ̀ tí ń ní nǹkan sí. Ọmọ níbẹ̀ lẹ́nu mọ́mọ́, ire kan lọ́bọ̀, náà níbẹ̀ lẹ́nu lọ́kọ̀ọ́sẹ̀. Ìyá mi kò rẹ̀.